one. Ṣé number 2 wà ní wípé now ó tún wá ń ṣe kíní ẹ fáwọn èèyàn tó pọ̀ kó máa intimidate àwọn èèyàn kó máa pẹ́ kó máa arrest kó máa ṣe lé kó máa ṣeré. Ó wá ṣe débi pé ihun tó wá bí ọ̀rọ̀ èmi àti ẹ̀ lélẹ́yìí o fún ẹni tí ò bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o. Because lẹ́ni ìsìn mo fẹ́ pe àwọn ọlọ́pàá sí àkíyèsí kan torí pé ó súnmọ́ kó já sí wípé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ó súnmọ́ pé Yusufu máa ṣe àkóbá fún àwọn ọlọ́pàá kan tí iṣẹ́ máa bọ́ lọ́wọ́ wọn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bí ìsinmi láì ó súnmọ́ tó já sí pé Yusufu Adépọ̀jù máa ṣe àkóbá fún àwọn ọlọ́pàá kan pàápàá jùlọ ní Zone 11 tí iṣẹ́ máa bọ́ lọ́wọ́ wọn. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín torí pé ọ̀rọ̀ yìí ti débi pé àwọn kan náà ti gbà ń sí pé wọ́n fẹ́ tojú bọ̀rọ̀ yẹn. Ṣé wá rí gbogbo ohun tó ń ṣe fáwọn èèyàn débi pé wá ṣe fún àwọn ọmọ mọ́ríkàsì àwọn Jack mọ́ọ̀dì wọn tó ṣe fún yẹn gbogbo yẹn ẹ jẹ́ ká wá pàtì ẹ jẹ́ wá bọ́ sórí ní tó ṣe fèmí torí tó ṣe fèmí yẹn lẹ́kẹ̀ mi sọ̀rọ̀ so that yín tó wá ṣe fèmí ní on the 22nd of January 2024 tí mo brief náà fídíò yẹn pé mò ń bọ̀ láti Nàìjíríà mo ń stop mi ní airport wọ́n ní kórúkọ mi wà ní watch list but adúpẹ́lẹ́dọ̀ Ọlọ́run pé njọ́ náà Ọlọ́run jẹ́wọ́ agbára ẹ̀ Ọlọ́run fi rẹ̀ wọ̀n pé gbogbo tí àkàmù láàmínà fún àmọ̀ náà Ọlọ́run jẹ́ kán mọ̀ wípé ihun tí mò ń sọ lórí àwọn mi òun lòun gbẹnu mi sọ̀rọ̀ torí pé mo máa ń sọ ọ̀rọ̀ kan pé ewúrẹ́ ò ṣeé wì láàyè mo ní ẹmu ẹkì ẹran bí ìrẹ̀kọ́ mo ti máa ń sọ̀rọ̀ yẹn pé màá ní ẹmu ẹkì ẹran bí ìrẹ̀kọ́ ewúrẹ́ ò ṣeé wì láàyè ọmọ ẹranko máa dáná rù ọ̀rẹ́kùn ọ̀tẹ̀kùn òkèrè ni wọ́n máa wóra wọn tẹ́ bá wá san owó ẹkùn tán bàbá ńlá kù bàbá ta ló fẹ́ fi okùn sọ́rùn ẹkùn kówé Ọlọ́run ló gbẹnu mi sọ̀rọ̀ mo ti sọ fún wọn pé èyí tí ẹ bá yí odó lọ báyìí gbogbogbò ẹ má yí kókò tẹ́ bá yí odó ẹ má yí kókò máa fọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ó máa fọ́ ká ẹni kò délé mo ti máa ń sọ tipẹ́tipẹ́ ṣùgbọ́n torí pé igi súnmọ́ gi lọ́bọ́ ṣe ní talent gbogbo àwọn tí Yusufu ti lo gbogbo kíní ẹ̀ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti rí level wọn pé àwọn eléyìí inú mi ni wọ́n àmọ́ wá colleagues lágbájá ti wá bẹ̀bẹ̀ tàmílẹ̀ ti wá bẹ̀bẹ̀ eléyìí ti wá bẹ̀bẹ̀ tọ̀hún ti wá bẹ̀bẹ̀ ó wá ń colleagues ó ń proud pé àwọn èèyàn wá ń bẹ̀ wọn lórí ohun tí wọ́n ṣe lórí tó mọ̀ kí wọ́n ló jẹ̀bi ṣùgbọ́n gbogbo àwọn tó wá bẹ̀bẹ̀ yẹn mi ò ní blame wọn o torí pé charisma wọn ò gbé ohun tó wà nílẹ̀ yìí ìlú náà ní lọ́wọ́ tó fẹ́ fi ṣẹjọ́ èèyàn mélòó ni wọ́n mọ̀ Nàìjíríà tó bá di wàhálà ṣùgbọ́n mi ò náwó lọ́wọ́ o mi ì dẹ̀ mọ̀yàn lóòótọ́ ṣùgbọ́n mo mẹ́ni tó ju èèyàn lọ òun lọ́lọ́run mo dẹ̀ mọ̀ pé tó bá tó àsìkò fún ara rẹ̀ ló máa gbé oníṣẹ́ dìde pé wọ́n ní kó lọ ṣiṣẹ́ mi ẹ dákun ṣé mo mọ DIG Alábí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mi mọ DIG Alábí náà mi mọ DIG Alábí ní àmọ́ gbà tó Ọlọ́run ní àsìkò tó ó ní mo fẹ́ lò ẹ̀ DIG Alábí kódà mo fẹ́ sọ pé Ọlọ́run tóbi iṣẹ́ mi ni DIG Alábí ṣe gbẹ̀yìn tó fi rìtáyà ọjọ́ tí wọ́n sáìn ìwé tán yọ mí kúrò ní orí watch list ọjọ́ kejì DIG Alábí rìtáyà Ọlọ́run ní ò ní lọ láì parí iṣẹ́ ọ̀kan lọ parí ẹ̀ torí pé níjọ́ tí wọ́n lọ tí wọ́n dá mi dó airport yẹn tí Ọlọ́run ò bá lo ẹrú ẹ̀ tí ò lo àwọn èèyàn tí ò gbé kan dìde nínú àwọn iṣẹ́ fẹ́ni tó bá ń pe Ọlọ́run ní gbogbo alẹ́rìnà kọ́ ló rọ́bù náà ńlá òsúnmọ̀ ìsàkọ́ òmù Ọlọ́run ní gbogbo ẹni tó bá ń pè mí Ọlọ́run tó ń pe Ọlọ́run pé Allahu súnmọ̀ ìsàkọ́ òmù tó wá takú sínú ilé Ọlọ́run tàtàná zàlù alẹ́ ìmọ̀lẹ̀ àyíkàtù Ọlọ́run níjọ́ tó dún ogun bá le ọjọ́ tí kan bá fẹ́ dàlù tàtàná zàlù alẹ́ ìmọ̀lẹ̀ àyíkàtù agbá ọmọ àyíkà kan dìde aláàtà ààfù Ọlọ́run á ní pé látà ààfù má bẹ̀rù wà látà ń zánù gbogbo tó máa jẹ́ bànújẹ́ fún ẹ Ọlọ́run á ní a máa mú kúrò fún ẹ
wa abushiru bi jannati lati kuntum tuwaduna ama ma fún ẹ ní ìró àlìjẹ́nà látayé ọjọ́ tí wọ́n dá mi dó airport tí wọ́n padà wá láti Òṣogbo tán gbé mi lọ ọjọ́ náà mo wo òkè báyìí mo wo lẹ̀ mo ní ìwọ Ọlọ́run ó bá mi sọ báyìí ìkànkán wá ṣẹlẹ̀ ńjọ́ yẹn tí mi sọ lórí social media ẹ wo bí Ọlọ́run kíyàn gbójúlé kò sí kankan lẹ́yìn Ọlọ́run o bó ṣe lè ń kó le tó má jẹ́ káàrin ìwà tọ́lọ́run dàrú bó ṣe lè ń kó orí tó má yẹ kí wà àárín ìwà tọ́lọ́run dàrú táàrin ìwà tọ́lọ́run bá ti dàrú wà láìfà ó ti tán fànà ó ti fànà ó ti tán kò sí kankan lẹ́yìn Ọlọ́run o kò sí kankan kí ló ṣẹlẹ̀ ńjọ́ yẹn ni pé wọ́n gbé mi sínú mọ́tò wọ́n gbé mi lọ ọmọbìnrin ẹjọ́ náà tọ́lọ́run padà gba kọ́lọ́run padà ní pé kò ní dé lérí ayọ̀ torí pé gbogbo ohun tá à ń ṣe torí tọ́lọ́run ẹni tó bá wa dé lórí ayọ̀ Ọlọ́run máa san lẹ́san ẹ gbàgbé iṣẹ́ Ọlọ́run lọ́kàn lọ́mọ anahayatullah mo lè má jọ ẹ lójú lọ bèrè láwọn tó ní márífà tó dá nǹkan mọ̀ á jẹ́ kó mọ̀ pé ọ̀kan lọ́mọ ìnáwó náà kọ́tùlá lọ bèrè àwọn tó dá nǹkan mọ̀ àwọn tó ní márífà tó dá Ọlọ́run mọ̀ wọ́n á jẹ́ kó mọ̀ pé náà kọ́tùlá ìlọ́kan lọ́mọ gbàgbé tí bá ń dàrú mọ́ yín lójú lókù wọn ọ̀pọ̀lọpọ̀ wàlíì tó fa tẹ̀sùbá wọn ní màkàmọ́ tóbi wájú Ọlọ́run ọba tó ní mímọ́ fi tọ́ astaghfirullah tàjálìlì kù lí ní o tàjálìlì kù lí ní mi wọ́n ń gbé wa lọ ọmọbìnrin yẹn ó jókòó sẹ́gbẹ́ mi èmi jókòó sí wọ́n fi mí sẹ́yìn náà lọ gbé wa wọ́n fi mí sí síìtì ẹ̀yìn mo jókòó sí ẹ̀gbẹ́ window no ọmọbìnrin yẹn jókòó sí ẹ̀gbẹ́ window sorry ọmọbìnrin yẹn jókòó sí ẹ̀gbẹ́ window èmi jókòó sáàrin ọlọ́pàá kan jókòó sí mi lẹ́gbẹ̀ẹ́ báyìí ó gbé bọ̀ dání ọlọ́pàá kan wà láàrin ó gbé bọ̀ dání òun náà kọjú bọ̀ yẹn sọ́dọ̀ mi ọlọ́pàá kan wà wájú lẹ́gbẹ̀ẹ́ dírẹ́fà òun náà gbé bọ̀ dání ṣẹ̀mọ̀ wọ́n ti jẹ́ kọ́ mọ̀ kọ́ mọ líle nọ́mbà wà mú ọmọ tó lè ṣẹlẹ̀ wọ́n á gbé mi lọ ọmọbìnrin yẹn dẹ̀ mọ̀ kíní kan mọ̀ mí ó mọ̀ wípé alùláhì má Allahi fi kulli waqti alùláh má Allahi fi kulli waqti gbogbo àwọn tó bá jẹ́ ní Ọlọ́run wọn jìnnà sọ́lọ́run níṣẹ́jú kan ó mọ̀ kíní kan mọ̀ mí pé tí nǹkan bá ti fẹ́ dàrú ó mọ̀ kí mo máa ń jẹnu ó mọ̀ kí máa ń jẹnu ẹnu tí mo wá ń jẹun tí mo máa ń sọ ni ò mọ̀ ó wá sọ fún mi ó wá sọ sí mi létí pé ọ̀kan lọ́mọ ṣé ohun tó máa ń ṣe yẹn jọ ṣé ohun tó máa ń ṣe yẹn gbọ́dọ̀ gbé ẹ lọ mo á sọ pé má wọrí inna Allaha mahana Ọlọ́run wà pẹ̀lú wa ó dàbí ijọ́ tí Ànábì àti Abubakar tí wọ́n jọ rìnrìn àjò tí Ànábì ń sọ fún Abubakar pé fọkànbalẹ̀ àtàhàf inna Allaha mahana Ọlọ́run wà pẹ̀lú wa Ọlọ́run wà pẹ̀lú wa ìrìn àjò ni mo náà jọ rìn mí nípa wà nínú gárí Iraki ó yàtọ̀ o mo ní pé inna Allaha mahana ṣé ọmọ gítádọ̀ akóredé mo ní máa rí inna Allaha mahana Ọlọ́run wà pé ó ní jẹ́nu mo ní Ọlọ́run ò ní fi mí lẹ̀ má wọ̀rí mo wá dákẹ́ mo wá ń fi ẹ̀mí communicate sọba tó ní mí torí mo mọ̀ pé tí bá dé Òṣogbo mo mọ̀ pé ọba tó ní mí ò ní fi mí lẹ̀ ṣùgbọ́n mo mọ̀ ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti communicate inú wọn ti ń dùn nínú mọ́tò yẹn wọ́n ti ń pè gbogbo wọ́n ti ń jubilate no àkọ́kọ́ náà pàtàkọ́ kò ní sóyìn ní takọ́ kúrò ní Alágbọ̀n bá ṣe jáde báyìí ta bọ́ sórí express ẹni tó jẹ́ àjẹ́ Alágbọ̀n kan pè wọ́n ní tó jẹ́ àjẹ́ Alágbọ̀n yóò sí nílé ó kàn pè wọ́n ní pé ṣé mo ní kẹ́ máa gbé lọ ni àwọn ọlọ́pàá tó wà ní mọ́tò wọn kàn pé Bọ́lájí ni ẹ̀rí tí mo mú bọ̀ pé ṣùgbọ́n ó intimidate àwọn pẹ̀lú àwọn ọlọ́pàá mo ń bọ̀ ibẹ̀ ẹ máa bá mi kọ́ọ̀tì ibẹ̀ lọ́tọ̀ mo ń bọ̀ o bí wọ́n ṣe pé ọ̀pọ̀ wọn pé ẹ dá padà ẹ máa gbé pa bí àwọn ọlọ́pàá yẹn ṣe pé Bọ́lájí nìyẹn because ní tèmi sọ ń pa Bọ́lájí ohun tó ṣẹlẹ̀ ni Bọ́lájí ló ń rán àwọn pípọ̀ yẹn wá kó wá gbé mi pẹ̀lú fake warrant mo dìdó lórí ẹ̀ wọ́n yẹ pé Bọ́lájí nìyẹn bàlá pé Bọ́lájí ní pé irọ́ wọn gbọ́dọ̀ gbé kọ́ọ̀lù mọ́ kọ́ máa bọ̀ gbogbo kan pa aago ni
wọ́n wá gbé mi lọ àwa dé Guru Maraji Bọ́lájí wá pe driver òun ti ń pe àwọn ọlọ́pàá gbogbo wọn ti pa ago driver yẹn wá ń sọ fún ọ́físà tó wà wájú Hussein lórúkọ ẹ̀ ó ní ọ̀gá Hussein ọ̀gá náà ti ń pè yín ẹ̀gbẹ́ kọ́ ní àwọn ti pa ago wọ́n wá sáré tún ago padà ní Bọ́lájí wá sọ fún Hussein pé AIG ti pé wọ́n ní pé DIG Alabi ti pa wọ́n pé ẹ dá padà sí Èkó bọ́yí ní kọ́ dá mi padà báyìí bọ̀bọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yẹn ó kàn béèrè lọ́wọ́ Mr. Hussein pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní ọ̀gá ní káwọn dá padà ó dá padà kẹ̀ ọmọbìnrin yẹn wojú mi báyìí ni ó ní olóró ní tó sọ jáde lẹ́nu nìyẹn ó ní olóró yẹ òun gan ó tára dá sí Ọlọ́run nínú mọ́tò ọmọbìnrin yẹn kẹ́lẹ́ mọ̀ pé obìnrin ò ṣẹ́tí rí obìnrin ò mọ tó ń pè lọ́lọ́run kó jẹ́ gbogbo obìnrin o àmọ́ tó ní pé obìnrin yẹn ọlá pé Ọlọ́run ṣe lẹ́ẹ̀kan tó pé ó ń wò mí fírí ni kò mọ oríyàn tí mo jẹ́ tó bá mọ oríyàn tí mo jẹ́ ibẹ̀ ló ti ọjọ́ ilé ẹ̀kọ́ mọ̀ pé iná nọ́kọ̀ tó láì ihun tí ò ṣẹlẹ̀ nínú history jọ gbogbo àwọn tí Yusuf náà ti mú láyé tó ń ka 24 25 26 kò sí ẹnìkan tí wọ́n mú tí wọ́n dá padà lójú ọ̀nà rí ọ̀tọ̀ ni kó má rí èèyàn mú o ọ̀tọ̀ ni kó má rí èèyàn mú kó má déyàn ọlọ́pàá tí wàá mú èèyàn láti Zone 11 kó ti wá mú lọ kó wá dé Ìbàdàn àti dé Ìlàjì ọ̀nà kó wá ní kó dá padà kó ṣẹlẹ̀ rí ìbànújẹ́ yẹn kò tán lára Yusuf di ọ̀la ìbànújẹ́ yẹn ò tán lára Yusuf dọ̀la ìbànújẹ́ yẹn ò tán lára ẹ̀ ibẹ̀ lọ́yẹ́kọ́ ti mọ̀ pọ̀ Ọlọ́run ló ń dún lára mi ṣé wá ní tọ́lọ́run wá ṣe yẹn ló fa sábàbí tí mo fi mọ̀ pé no mo ń láti kọ ìyà yìí mo ń láti mọ àwọn tí wọ́n torí mo padà wá ṣe pé báwọn náà ti forúkọ mi sínú watch list láì invite mi gẹ́gẹ́ bí àwọn fídíò tí mo ti ṣe síwájú mo wá investigate matter yẹn ibẹ̀ mo ti wá mọ̀ wípé fake warrant of arrest ni wọ́n lò ibẹ̀ mo ti mọ̀ pé lẹ́tà tí wọ́n kọ sí immigration OC CP tán ló sign yẹn kọ́ ló sign yẹn mo ti ní ẹ̀rí yẹn náà lọ́wọ́ ibẹ̀ mo ti wá mọ̀ pé àṣẹ gbogbo ohun tí wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣẹ wọ́n kàn ń ṣe fake wọ́n fi intimidate àwọn èèyàn ni now mo ti wá ṣe fídíò kìíní mo ṣe kejì mo ṣe kẹta àwọn tó yẹ kó rí ti rí iṣẹ́ tí ń lọ lé lórí ó kàn dùn mí pé ọmọbìnrin kan tí mo lọ sọ̀rọ̀ ẹ̀ ń bẹ̀ mo padà bá ọmọbìnrin yẹn sọ̀rọ̀ tó jẹ́ ìyàwó Bọ́lájí wà láì èèyàn rẹ̀ lọmọbìnrin ọ̀hún èèyàn rẹ̀ ni Bọ́lájí náà ó padà ṣàlàyé ara ẹ̀ níwọ̀nba ṣùgbọ́n ihun tó mo kàn rí lọ́rọ̀ Bọ́lájí ni pé àwọn àsìkò tí mò ń bá Bọ́lájí sọ̀rọ̀ kò mọ orú èèyàn tó ń bóun sọ̀rọ̀ ó lè bẹ́yà layman kan tí èèyàn kan lè jọmọ pé ọlọ́pàá lára professional wọn ni pé anybody tó bá ti rí gẹ́gẹ́ bí suspect wọ́n máa treat ẹ̀ bí suspect ni wọ́n dẹ̀ mọ̀ pé gbogbo suspect kọ́ ni criminal gbogbo suspect kọ́ ni criminal àní gbogbo ẹni tó competition kọ́ ni kò kí n ṣe criminal ẹni tó mi tó competition lè jẹ́ criminal so Bọ́lájí ò mọ̀ yàtọ̀ láàrin èmi àti criminal so that gbogbo àsìkò tí mò ń pe Bọ́lájí yẹn ta ló mọ orú èèyàn tí Ọlọ́run ṣe mí ni tó bá ti fún mi ní ààyè pé ká ti jọ sọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn á ti mọ̀ wípé iṣẹ́ táwọn Yusuf ṣe yẹn ó wà ìlẹ́gà àwọn gangan lọ dáràn torí àwọn náà padà mọ̀ wípé something is wrong wọ́n padà mọ̀ pé wọ́n confirm àtọkọ àtìyàwó pé ihun tí wọ́n ṣe fake ni because mo béèrè mẹ́ta lọ́wọ́ Bọ́lájí táwọn gan ò lè defend ẹ̀ mo ń wọ́ ọlọ́pàá tó lè defend ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí number 1 ni pé tó bá kọ petition against èèyàn accepted pé wọ́n lè kọ petition against èèyàn ẹni tó kọ petition against ẹ̀ kí ló yẹ kí wọ́n ṣe fún ó ní ó yẹ kí wọ́n invite ẹ̀ invitation to send this mi dá that's number 1.